ọmọ Kwara tata. Orúkọ tèmi ni Alhaji Lukman Shitu Sanjalo tí mo jẹ́ ọmọ bíbí ìlú Kwara. Àwọn èèyàn fẹ́ mọ ìlú wo láti bí ní Kwara, agboolé wo sì ni? Ọmọ olúlu méjì ni mi. Okay. Torí pé a bí mi nílùú Ọ̀fà, mo jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀fà. But wọ́n tọ́ mi nílùú Òkè Onígbé. Ìlú Òkè Onígbé ni mo ti ṣe kékeré tí mo ti dàgbà, tí mo gbọ́njú sí pé mo dàgbà kí n tó mọ̀ pé Ọ̀fà ni mí. Òbí ni ò dẹ̀ dàbí owó ni. Inú mi dùn pé ọmọ Yorùbá tàtà, ọmọ Kwara tàtà náà ni àlejò tí mo gbé wálé yìí. Torí Yorùbá nínú ọ̀rọ̀ wọn, wọ́n ní ẹni tó múni délùú kò dàbí ẹni adélùú mọ̀. Yorùbá sọ pé òwe alábòsí ènìyàn ni. Ẹ rí i pé àlejò kí ìyẹn ni wọ́n jẹ́ ẹni tí ò gbàgbé orísun wọn. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀, wọ́n wá jẹ́ ènìyàn tó mọyì oore lọ́pọ̀lọpọ̀. Dàtísù sí àwọn ni wọ́n máa ń pè ní ṣọ̀tún ṣòsì má bàbí kankan jẹ́. Ẹ ṣe wà àlejò mi. Ayé wa ti wá bẹ́ẹ̀lẹ̀, ó ti bẹ́ sí ààrẹ báyìí, torí pé ààrẹ sísá tẹrí yẹn iṣẹ́ àyà ni. Bàbá, ẹ jẹ́ ká mú lọ́kọ̀ọ̀kan ìdèjì, báwo lẹ ti ṣe bẹ̀rẹ̀ ìgbà èwe yín? Ẹ ti jẹ́ ká mọ̀ pé ọmọ bíbí Ọ̀fà ní Òkè Onígbé ni wọ́n ti tọ́ yín. Àwọn ilé ẹ̀kọ́ wo ni ẹ lọ, iṣẹ́ wo lẹ kọ́, báwo lẹ ṣe rìnrìn àjò ọ̀hún lẹ́sẹẹsẹ kó tó débi tí ó dé dúró lẹ́nu? A dúpẹ́ f'Ọlọ́run. Ọjọ́ náà rè bí àná, torí pé ẹ̀dá ò mọ kádàrá. Ẹ̀dá bá mọ kádàrá kò ní máa ṣe làálàá káàkiri. Kábíyèsí Ọlọ́run. Bí mo ṣe sọ, a bí mi ní ìlú Ọ̀fà, mo jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀fà. Àti kékeré ni mo ti wà nílùú Òkè Onígbé tí mo ti bẹ̀rẹ̀ jẹ́lé òsinmi. Tọ́wọ́ ò bá tó rí ńgbà yẹn, wọ́n máa dá wa padà ní ká tó lọ primary school. Kò sí nǹkan tí ó ti di oníkọ̀ǹpútà. Ọmọ oṣù mẹ́fà gan lọ crèche. Yes. Láti jẹ́lé òsinmi yìí láti bẹ̀rẹ̀ our primary, which is Òkè Onígbé community school. Ta lọ. A parí ìwé ẹ̀kọ́ 6. Mo wá lọ sí Ọ̀fà láti lọ ka ìwé secondary school mi. Ìgbà tí mo dé Ọ̀fà, mo bẹ̀rẹ̀ JS1, JS2, JS3. JS3 yẹn, ibẹ̀ yẹn mo ò fi comfortable due to pé bóyá àwọn tá a jọ ṣèwé gbogbo wa, mo ti kúrò láàrin wọn. Mo ní láti gba transfer padà sí Òkè Onígbé. Kábíyèsí Ọlọ́run. Láti tún jọ wà láàrin gbogbo àwọn tá a jọ ṣe kékeré, tá a jọ build up. So mo parí ìwé ẹ̀kọ́ 10, a kà jù bẹ́ẹ̀ lọ. Ìwé 10 ìgbà náà ó fẹ́ ju ìwé gíga àkókò tá a wà yìí lọ. Torí lọ́jọ́ tí mo ṣalábàápàdé tẹ́ dúró síwájú ilé iṣẹ́ amóhùnmáwòrán olóyìnbó kan, tí òyìnbó yẹn bẹ̀rẹ̀ sí ní lọ lọ́tùn lósì. Gbogbo àwọn ẹ̀rọ ló wo pé ṣé Alhaji Lukman Shitu Sanjalo tí a mọ̀ náà ní eléyìí. Lẹ́yìn ìgbà tí ẹ wá parí ìwé 10 yẹn, báwo wá ní àwọn ìrìn àjò lọ́kọ̀ọ̀kan ìdèjì kó tó di pé ẹ bẹ̀rẹ̀ sí dá ilé iṣẹ́ tí yín sílẹ̀, eléyìí tí ẹ jẹ́ adarí ẹ̀ lénìí? Ó gbẹnu tán. Mo ká tún dúpẹ́ f'Ọlọ́run. Alhamdulilayi. Alhamdulilayi. Adìyẹ làágùn. Yorùbá ní ìyá rẹ̀ ni òjá mọ̀. Ojú rí o bàbá. Bọ̀tàwa náà la lè dúró léni. Alhamdulilayi. A máa ní alhamdulilayi. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé ọmọ bíbí ìlú Ọ̀fà ni mí. Àwọn ọmọ bíbí ìlú Ọ̀fà, ibi tá a pọ̀ sí jù ní side north. Bẹ́ẹ̀ni. Ibi tá a pọ̀ sí jù nìyẹn. Ká wà l'Ábújá, ká wà ní Kaduna, ká wà Kano, Bida, Jọ́ọ̀sì, ibi tá a pọ̀ sí nìyẹn. Mo ò nẹ́bí, mo ò nára lẹ́kọ̀ọ́. Wọ́n wá ṣènáwó kan nílé lókè Onígbé. Àwọn ẹ̀gbọ́n àdúgbò wọ́n wá ṣènáwó kan ní. Ìyá mi dẹ̀ jẹ́ olókòwò alájàpá. Ó ti lọ, ó ti ṣàjàpá ẹ̀ lọ. Mo ṣe rí mọ́tò Èkó nìyẹn. Àwọn ẹ̀gbọ́n àdúgbò. Mo ń lọ sí ibo ló ń lọ. Mo ń lọ sí Èkó, tí bá ti dé kìíní mò ń mọ ibi tí mo ń lọ. Kábíyèsí Ọlọ́run. Mo ṣe sá kúrò nílé nìyẹn. Mo sá kúrò nílé ni o.
mo dẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ mi kan wà ìjọra náà lẹ́gbọ́n yẹn náà ń gbé mo dé sọ́dọ̀ ẹ̀gbọ́n yẹn bẹ́ẹ̀ ó di pé kíní mo lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi tá à ń sọ yìí àwọn wà ní sáìdì Gàngárè ní Bàdíà níbí bàbá ibi tá a ti bẹ̀rẹ̀ gbígbé kò nìyẹn torí tán bá bí ni èèyàn tún máa ń tún ara ẹ̀ bí tí a bá rí àwọn ọmọ nǹkan tó bá ń ṣe jákujàku tó ń wàkíwà kán ti kinní kan wọn ò túnra wọn bí ni torí àwa náà rìn ní lánàá ibi tó ti yá ká ti ya ọmọ kọ́mọ tó jẹ́ pé à ń ro pé ibi tá a ti wá ibi tá a filẹ̀ orúkọ àwọn tó bí wa tí ó dẹ̀ gbọdọ̀ bàjẹ́. ọmọ ògbọ́nà bá pèlè yẹ kó tún ṣe aṣọ dá kábíyèsí bàbá. ìta gbangba báyìí ni màá sùn tí o ṣe pé bóyá ní access pé bóyá o fẹ́ sùn ní rúùmù gan wàá sá sùn ta kò ṣe kinní tó bá jáde tó bá di kinní oná rẹ pọ̀ láì tí ní sẹ́gbà ìwọ̀n ṣe kọ̀dọ́tọ̀ tó bá dé òun náà ló máa mówó wá a tún máa fi jẹun. Bàbá wa bẹ̀rẹ̀ bèrè mo láǹfààní àti máa lọ sí Owódé Onírin. ìwọ́n bẹ̀ ṣe torí ilé àbí ti tó wà lọ́nà Kòròdú. tó wà lọ́nà Kòròdú Owódé Onírin ibi tá a ti lọ ń mú oúnjẹ òòjọ́ wa nìyẹn. tá a bá ti dé láàárọ̀ aago 8 tó máa ti ṣí géètì a máa bẹ̀rẹ̀ sí máa na irin orí ìdúró la máa wà títí ó tó dago 6. kábíyèsí Ọlọ́run. torí nǹkan tó bá náà òun ni wàá jẹ. ìyẹn ni pé ọmọ bó o ṣe ò jẹ ní. bó o ṣe ò jẹ ní. bá a ṣe bẹ̀rẹ̀ ni à ń forí tì à ń gbìyànjú. gẹ́rẹ́gẹ́rẹ́ àwọn òbí tó bí mi wọ́n ní àwọn ò fọwọ́ sí kí n wà lÉkòó kò séèyàn tó rán mi lÉkòó kí n máa bọ̀ wálé padà. ẹ̀sáàmù alákọ̀ọ́kọ́ tá a ṣe ó kù díẹ̀ káàtó kò bọ́ sí i àwọn òbí mi fẹ́ jẹ́ kí n lọ school kan tún ní kí n máa bọ̀ wálé padà kí n wá tún ẹ̀sáàmù mi ṣe. mo ní láti tún fi Èkó lẹ̀ mo tún padà sí ìlú òkè mo padà sí Kwara. a tún ṣe exam tán a parí exam a tún ní kí rìsọ́ọ̀tì tó jáde ẹ jẹ́ ká tún wá sẹ́kù ká tún wá ọ́zù because a ti mọ ẹnu bẹ̀ a ti mọ ẹnu Èkó pé àmọ́ nǹkan tá a lè fi rówó tọrọ kọ́bọ̀. pípadà wá sẹ́kọ̀ọ́ a tún lọ sówódé Onírin a tún bẹ̀rẹ̀ díẹ̀ ìgbìyànjú wa pé kinní kan à ń ṣe bó ṣe yẹ ká máa ṣe ní ti ọmọlúàbí tá a fún lè kún. ìgbà tó yá rìsọ́ọ̀tì jáde àwọn bàbá ní ká máa bọ̀ wálé ká wá lọ school mo rò pé school yìí nǹkan tó lọ fà mí lọ́dọ̀ mi. ẹ ti mọ ojú owó already. àbá ẹ máa fàdúrà tì wá ní ẹ̀yìn orí tá a bá lọ school náà. owó náà là ń wá lọ. náà là ń wá kó lè dáná ni ẹ máa fàdúrà tì wá lẹ́yìn. ó nẹ́bí ò náírà bí tó wà mo níyàn mo náwọn ọ̀rẹ́ tá a jọ parí school tó jẹ́ pé àwọn náà wà wọ́n dẹ̀ give support fún mi. má ṣe bẹ̀rẹ̀ ní bàbá bọ̀ nígbà tá a bẹ̀rẹ̀ Owódé Onírin ìgbà tó dìgbà kan iṣẹ́ ibẹ̀ náà di kó sú torí láti àárọ̀ tá a bá ti wà ń bẹ̀ láti máa tọ́ irin àbàbà náà tó bá yá a tún máa ká ríǹgì wọ́n fi máa ń ṣe àwọn bíìmù ilé yẹn yes a ní láti máa ṣe yẹn náà kún gbogbo ẹ̀ báyẹn. a tó di stage kan tí mo rí pé ẹ̀ẹ̀tì mi kò fẹ́ gbé mọ́ àyà tí ń dùn mí. ní láti wo pé kíní mi rò pé mo lè continue mọ́ báyìí o mo ní láti jókòó padà sílé mo tiẹ̀ kọ́kọ́ need láti settle brain mi. mo á padà ẹ̀gbọ́n mi kan wà ń gbalé sí Sáfẹ́jọ́ wá ní kí n máa bọ̀ wá sọ́dọ̀. ìyẹn lọ́nà Àmúkòkò lÉkòó ń bí. ọ̀nà Àmúkòkò mo á lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi tá à ń sọ yìí mo á ń gbọ́dọ̀ ẹ̀. tó bá ní wọ́n wà bẹ́ẹ̀ mo wá wò pé irin tí mo ṣe náà mo wò pé tọ́rọ́kọ́bọ̀ mo bá ṣe table tennis ṣáà jẹ́ kí n máa ṣe table tennis kí n máa ṣe phone call. mo bẹ̀rẹ̀ láti ibẹ̀ náà díẹ̀. ìgbà tó yá gbogbo kinní náà dojú ààrẹ ìlú kankan lọ mọ́ òun náà pákẹ́. ìtẹ̀síwájú tún ń dọ̀ máa continue ní aṣọmọkùnrin. wọ́n bá mi wá ṣe ságàrà wo ibi tó ti ń ta kọ́kọ́rọ́
ní Lagos Island nìyẹn. Lagos Island. Ìjọra tó Ìkòròdú tó sáfẹ́jọ́ tó Lagos Island. A tún bẹ̀rẹ̀ a tún ta kọ́kọ́rọ́ ta ìgbà tó stage kan náà. Ìyẹn náà a tún ní láti stop pé kíní iná òyò kó lọ bó ṣe yẹ kó lọ mọ́. Wọ́n tún bá wa wá ṣẹ́ sí Balógun níbi tí wọ́n ti ń ta bàtà. A tún gbìyànjú a tún bẹ̀rẹ̀ ń bẹ̀. Ibi tí wọ́n ti ń ta bàtà ń Balógun yìí ta bẹ̀rẹ̀ mi ò lò jọjọ́ méjì lọ bẹ̀ pẹ̀lú dì í. Ìgbà tá a débẹ̀ lọ́gà sọ fún mi pé ibi tẹ́ wà yìí ẹ̀ lè jẹ oúnjẹ kan lọ léde o. Àkérèdé láì ìwọ kọ́ ni wàá ra oúnjẹ fún èmi náà máa ra oúnjẹ fúnra mi o. láì gbéyàn lẹ́rú. Yes. Wọ́n á wò pé mi ì lè ra oúnjẹ ẹyọ kan lóòjọ́ láti àárọ̀ dalẹ́. láì sí lọ́gbẹ́ ẹ̀wọ̀n. Apàtẹ àtajà láàkọ́ ọjọ́ kejì mọ́ ọjọ́ kẹta mi lọ́bẹ̀ mọ́. Mo tó sọ fẹ́yàn tó bá mi wá ṣe ẹ̀gbọ́n condition ìyá yìí pọ̀ o èmi ò lè ṣe irú iṣẹ́ ọ ní ó dáa mo ti gbọ́ ẹnu pọ́n ó ní ó yá bá mi wá síbi tó ti ń ta ẹja ní ìjọrọ ọlọ́pàá. Mo tún lọ sí ìjọrọ ọlọ́pàá kò lọ tẹja because ọmọkùnrin ló gbọ́dọ̀ ní focus. Tó bá rí pé bìkan ò lọ tún gbìyànjú nǹkan mi wò. A bẹ̀rẹ̀ ilé náà a ṣe débì kan ìgbà tó yá a tún wò pé kinní náà kò tí ì jọra wọn náà a tún ní láti tẹ̀síwájú. Mo wá padà sílé mo wá jókòó. Àbúrò mi kan wá wà ara àwọn ọmọ tó jábúrò mi láti school mi ó ń ta generator ní Lagos Island. Ìjọ́ ìmọ̀ wá ṣeré lọ sí ṣọ́ọ̀bù wọn wá ń já ọjà. Èmi náà wá help wọn mo bá wọn jọjà jọ yẹn. Wọ́n á sọ fún un tó wá èmi náà mo nídìí iṣẹ́ o because gbogbo òtí ẹ̀jọra wọn báyìí kíní kan bá ní kí n sọ fún ọ̀gá òun pé tí n bá sọ fọ́gò òun pé bóyá máa bá mi gẹ̀ẹ́tì ibì kan. Mo wá pẹ́ ọ̀gá ẹ̀ mo wá lọ bá wọn pé Alhaji Azeez Aslad lórúkọ nìyẹn ó jẹ́ ọmọ odò ọwá. Wọ́n á ní Alhaji Azeez mo ní ẹjọ́ mo ní ìdí iṣẹ́ o so ẹjọ́ tẹ́ bá mi rí. Ìgbà táwa já ọjà yẹn tó wá padà sọ fún mi pé bóyá mo lè máa wá ná pé táwọn bá ti ríbi tí ẹni tó nídìí ọmọ àwọn máa ní kí n lọ síbẹ̀. Ìgbà tó di ijọ́ kejì mi lọ ijọ́ kẹta mi lọ ijọ́ kẹrin mi lọ àbúrò mi wá pè mí pé Sangalo kí ló ṣẹlẹ̀ mo rí yín. Wọ́n á ní mo ò lè wá o torí pé wíwá tán ní kí n máa wá bóyá ọdún ẹ ní kó má jẹ́ pé mò ń fi tèmi disturb títí ẹ torí ẹ ní ò jẹ́ kí n wá. Lẹ́sọ̀ tán bá rí iṣẹ́ wọn máa pè mí wá ní ẹ á mọ̀ pé tẹ́ ẹ bá tún wá yẹn náà tóun náà bá rí yín ó máa ní serious nìyẹn yóò bẹ́tà kẹ́ máa wá táyé bá yọ wọn máa fi títì kan. Mi ò ṣe ni mo gbọ́ nìyẹn mi ò ṣe ń lọ bẹ̀ nìyẹn. Mo sáà lọ bí ṣọ́ọ̀bù yẹn mo ń lọ ìgbà tí wọ́n mọ̀ tí máa pé ní ṣọ́ọ̀bù yẹn ọ̀gá yẹn fún mi ní owó oṣù. Wọ́n á wò pé àbẹ́mi náà ti di staff nìyẹn. Ìgbà tí máa fi ló bóyá bí 3-4 months ó lọ gba another shop síbì kan ó kàn ní kémi lọ handle ibi ibẹ̀ yẹn. Nígbà ó ti yẹ ọwọ́ yín wò torí pé lẹ́yìn òrìṣà aláfọwọ́rá. Bẹ́ẹ̀ bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn díẹ̀. Ìgbà tó wá di time kan ọ̀gá yẹn náà wá wò pé òun náà ó ra truck méjì sí Apapa. Wọ́n á wò pé ọmọ yìí náà ó ti gbé ìjọra rí ìjọra náà jìnnà sí Apapa. Ó dáa Sangalo mú ní nǹkan báyìí ní Apapa ọ̀ wàá lọ máa bá mi mọ́nítọ̀ ẹ̀ kó máa lọ síbẹ̀ báyà kò sí wàhálà mo ní láti fi ìgbésẹ̀ jẹnẹrétọ̀ lẹ̀ wá sí Apapa nígbà yẹn. Mo ní àǹfààní nígbà yẹn pé tí mọ́tò bá lòdù nígbà yẹn mo máa ní àǹfààní àti rí bóyá bí 4,000 orúkọ ní kí n máa yọ owó mánéjà 2,000 naira mọ́tò méjì dẹ̀ ni. Ìjọ́ tẹ́yọ̀ kan bá lòdù máa gba owó mánéjà 2,000 ìjọ́ tí méjèèjì bá lòdù máa gba 4,000 naira. Bá a ṣe bẹ̀rẹ̀ díẹ̀ ni. Kí wá níbo tí mò ń lọ ni pé ẹ̀dá gbọ́dọ̀ ní gbìyànjú
ó dẹ̀ gbọ́dọ̀ ní focus. So dídé tí mo dé sí Àpápá, àwọn mọ́tò wà ní company ẹni tí ọ̀gá mi ra truck yẹn sí, àwọn mọ́tò pọ̀ ní company ẹ̀. Okay. But the area táwọn yẹn ń gbé ó jìnnà, wọ́n gbé sáìdì Dálémọ̀, lọ́dọ̀ Ṣàngó lọ́hùn, Kọ́lá, gbogbo ẹ̀ báyẹn náà ń gbé, so wọ́n máa ń pẹ́ dé. Èmi wá jẹ́ opportunity pé mo close by. Àárọ̀ táwọn truck máa dé, èmi ni màá kọ́kọ́ dé, màá ti pass gbogbo truck wọlé. Wọ́n á ti lóòdù, wọ́n á ti jáde, wọ́n á ti lóòdù, wọ́n á ti jáde. So later gbogbo àwọn tó ní truck yẹn wọ́n á wò pé kí ló dé tí sẹ́yìn fast báyìí, ta ló wà ń bẹ̀? Àwọn ọmọ ẹ̀rọ àbọ̀bọ̀ kan ní oúnjẹ Sàngálò wà ní ìpín, òun ló ń help wa, òun ló ń ṣe kinní, òun ló ń ṣe kinní. Bí ìfẹ́ yẹn ṣáà ṣe dé díẹ̀ nìyẹn. Ọlọ́run wá ṣe ń gbà yẹn because nínú àwọn tá a jọ wà ń gbà yẹn, àwa náà fẹ́ máa dájọ́. Ẹ̀rù wa ń ba everybody láti gba number 1. Pé tí bá gba number 1 báwo mo ti fẹ́ máa dówó padà. Ẹ jẹ́ mi gba number 1 wà rẹ̀. Wá gba number 1, ẹ jẹ́ ń gbà. Níbi kí sáà ti máa rájọ dá padà ni. Èló dẹ̀ náà ń ta orí tírọ́ọ̀kì nígbà tí mo ń sọ yìí. Ìgbà tá a máa gbà àjọ yẹn jẹ́ bóyá bí 1.5 million nígbà yẹn. Tí máa gba owó yẹn báyìí, mo kàn lọ ra orí tírọ́ọ̀kì. Gbogbo wọn ṣọ́ọ̀kì ni pé àṣẹ ẹni tó mọ òwò ló mọ owó. Àṣẹ nǹkan báyìí wà nù bọ̀bọ́ yìí tó fẹ́ ṣe. Bàbá bí mo ṣe do ní tírọ́ọ̀kì nìyẹn o. Mo ra bọ́dì, mo ṣe bẹ̀rẹ̀ díẹ̀ ni. Kábíyèsí Ọlọ́run. Àwa dúró lórí tiwa nìkan. Kábíyèsí Ọlọ́run. Kí ló fà á tán fi choose pé kí Sàngálò ẹ jẹ́ kó ṣe chairman, ẹ jẹ́ kó ṣe kinní kan. Torí pé a dúró lórí pé orí tiwa. Gbogbo èèyàn tó bá ti wà ní surroundings wa tó wà láyìíká wa, a gbọ́dọ̀ ní àjọṣepọ̀ tó dáa láàrin ara wa. Nígbà tí onímọ̀ tara ẹni nìkan. Rárá. Nígbàgbọ́ pé orí ẹnìkan lè dí ti yín lọ́wọ́. Torí tí bá rí i pé èèyàn kan wà lẹ́gbẹ̀ẹ́ mi tó kù díẹ̀ káàtó àbó ní problem lórí industry wa ó ní kinní, ìgbìyànjú yẹn máa wà ń bẹ̀ láti ṣe fún ẹnìyẹn. Kódà máa tún fi tèmi lẹ̀ láti tún ṣe tẹni ẹlẹ́ni. Yorùbá lẹ́ni tó ń fi tiẹ̀ lẹ̀ gbọ́ tẹ̀lé ọ̀rọ̀ ní gbọ́ tiẹ̀ náà. Wàláì máa fi tọ̀dọ̀ mi lẹ̀ láti ṣe tẹni ẹlẹ́ni yẹn. So ìgbìyànjú yẹn ó pọ̀ gan, but lénìí àdúpẹ́ fọlọ́run pé ilé ta ti sáńjọ́ kínní àná táwọn òbí wa ò fọwọ́ sí. Ọlọ́run jẹ́ pàápàá lórí ti tata wa sá wá, Ọlọ́run tún wá jẹ́ kí ìtà yẹn tún lé wa padà sílé. Ọlọ́run wá pín wa lérè ní ìtà yẹn pé tọ̀ àwọn òbí wa náà wá déèyàn tó ń fi wá yangàn. Alhamdulillah. Títa bá wò gbèsè tá a fi dẹ́kọ̀ọ́ kò yẹ ká yàdí lánàá kankan ju ìyànà ọmọ ta lọ. Káwọn náà máa wà nínú èèyàn tó máa lead discord kan, ká máa ṣe jàgídíjàgan. Torí kò sẹ́ni tó lè ṣe ní ṣáà ìpò tẹ̀lé ni ó tó. Kò sóbì, kò sẹ́ kinní tó lè ní má lọ bẹ̀yẹ káì sọ́ra ibẹ̀ yẹn má ṣe kinní kò sí. Bọ̀tà wá dúró pé wọ́n bá bí ni a tún máa ń tún rẹ̀ ní bí ni. Àdẹ̀fẹ́ jẹ́ kórúkọ ẹbí wa bàjẹ́ torí àwa náà ò fẹ́ kọ́mọ tiwa náà borúkọ tiwa jẹ́. Ibi tí mo bá délé ni bàbá. Alhamdulillah. Pẹ̀lú ibi tí mo wà lénìí. Alhamdulillah. Kí n má nù owó, orúkọ mi ó ju owó lọ. Bẹ́ẹ̀ni. Tó jẹ́ kó máa wúlò fọmọ mi lọ́la. Nǹkan tó yẹ kẹ́dà máa kọ́kọ́ lé jù láyé kò kí ń sowó, orúkọ ni. Orúkọ rere sàn ju wúrà tó ti fàdákà. Torí torúkọ bá ti bàjẹ́ gbogbo nǹkan ló tán fẹ́ nìyẹn. Simple mo fẹ́ fún yín lẹ́sàmpù kan kékeré kan. Okay sir. Ṣé rí ìrìn tó ń kálukú máa ń rìn tó bá rìn ẹ jẹ́ kó máa rìn kò í ṣe gbogbo ìrìn náà ni ìrìn òṣì. Ẹ sọ nǹkan kan ẹni tó bá máa ń gbó lórin á rí i pé bẹ́ẹ̀ ní ọ̀ka ni wọ́n máa olórin máa ń ṣe kinní kan. Àǹfààní wà ń bẹ̀. Ní yí ẹ̀kan bàbá yẹn wọ́n introduce mi sí bàbá yẹn agent ni. Ìgbà tí mo wá dọ́dọ̀ ẹ̀ bàbá yẹn wá ní kí lórúkọ ẹ̀ mo wá ní Sàngálò lórúkọ mi ó ní Sàngálò. Tó léèyàn kan wà tí Òṣùpá máa ń kí o òun dẹ̀ máa ń gbóṣùpá dáadáa ó máa jẹ́ pé wọ ni mo wá ní ẹ̀rù tí wàá bà mí pé kò dẹ̀ lù síṣẹ́ yìí
mi bá ti forúkọ mi ní Lukman jẹ́jẹ́ tí bàbá yìí máa ń mọ̀ wọ́n ní mo ní bẹ́ẹ̀ ni sà èmi náà ni ó ní ó tiẹ̀ dá bẹ́ẹ̀ abẹ́rẹ́ inú kọ́ olóko ń dì í. wọn ò ní fẹ́ jẹ́ kórúkọ ẹ bàjẹ́ irú wọn báyìí mo rẹ́dí àti bẹ̀rẹ̀ sí business lọ́dún tá à ń sọ yìí bàbá wa sọ fún mi pé iṣẹ́ àwọn ń bọ̀ ní ending of the month yíyẹ tí mo ń sọ yìí bàbá yìí wá ṣe owó sákàǹtì mi owó yìí ká sọ pé bóyá kéèyàn ṣe bí 50 million fún mi sákàǹtì mi iṣẹ́ tá à ń sọ yìí sórí fóònù ẹ̀ lógún iṣẹ́ tá à ń sọ yìí ò wá dé for good 2 months iṣẹ́ yìí ò dé fún 1 month mo wá yọ nínú owó ìmúlò fi ra trọ́ọ̀kì mo wá ra trọ́ọ̀kì méjì ìdí yóò tún pé anytime tíṣẹ́ bá ti dé mo ti ní trọ́ọ̀kì àjọ a máa kó a máa ṣe kìíní mi iṣẹ́ wa dé bóyá bíi 2 months àwa bẹ̀rẹ̀ iṣẹ́ àwa ṣiṣẹ́ ìgbà tá a wá parí iṣẹ́ bàbá yẹn wá pè mí pé ṣé mi ì jẹ́ lówó kankan mọ́ ní ẹ̀ jẹ́ mí lówó ó ní ṣé mo ṣe jó ní fàájì tó owó tí mo kó sí ẹ lọ́wọ́ mo ní bàbá ó ní mi ìnáwó yìí orí lẹ́sẹ̀ fún mi ó ní lọ́nà wo ó ní ẹ̀mọ̀ kógbà tẹ kówó fún mi tí iṣẹ́ òde èmi gan ti tún lọ ra truck mo ti tún rí owó before kí iṣẹ́ yìí tó tún dé ó ní mo ní bẹ́ẹ̀ ni so at times wọ́n bá rí yàn ń gbà mí pé bóyá o lọ pàtí kò kí ń ṣèrìnkùnrin ń gbà mí ìsèpọ̀ ọmọ ìlànà ló ń gbàgbọ́. no ó máa ń give recognition láti mọ irú èèyàn téèyàn jẹ́ gbà mí. Yorùbá wọ́n ní ẹ̀dá tí ò bá mọ bí ẹgbẹ́ ẹgbẹ́ ńlá yóò wulẹ̀ sá eré kú dànù lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ọlọ́lá ènìyàn la máa ń wù tá a bá rí ẹni tí wọ́n sọ pé ẹ má fọláwọ́ tọrọ ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ́ kíní gan ní kankan ṣùgbọ́n ènìyàn tí ò bá gbọ́ tẹ́lẹ̀ ẹ̀gà a sọ pé yòókù pàtó lásán ni tí ẹ bá wo àwọn ọlọ́lá gbà míì tí a ò bá mọ bí wọ́n ti ṣe rìnrìn àjò ayé wọn oríṣiríṣi nǹkan ní oníkálukú àkànbá oríṣiríṣi nǹkan ní oníkálukú àkànbá sọ ṣùgbọ́n nígbà tí ọba súnmọ́ wọn tẹ́yìn náà bá rí àwọn ọ̀nà ìgbésẹ̀ eléyìí tí wọ́n gbé tọ́lọ́ dẹ̀ bá wọn ṣe ábí sí ẹ rí wípé àṣé orí tó bá lugi tó bá lu ọ̀pẹ̀ tí ò bá fọ́ irúfẹ́ orí bẹ́ẹ̀ yóò padà sun ọ̀ lọ́jọ́ kan náà ni Yorùbá wọn lójú tó bá ti rí yẹ̀rẹ̀yẹ̀rẹ̀ iná tó rí ibi òrò ó bọ̀ wá rí gidigidi dẹ ẹ rí i pé bàbá yìí nínú ìrìn àjò wọn kí wọ́n gbéra láti kábọ̀ ṣe kọ̀ǹdọ́tọ̀ kábọ̀ síbi àká irin ọ̀gbìn irin. mi ìnáwó ọjọ́ kan kúrò ní Bàdíà wọ́n lọ sí Sáfẹ́jọ́ lọ́dọ̀ ẹ̀gbọ́n mi ìgbà yẹn dẹ̀ ni a máa ń gán mọ́tò lẹ́yìn ni mo kàn jábọ́ ni torí kò sówó mo jábọ́ tí mo là mọ́lẹ̀ kìnnì mo ní wàhálà nígbà délé yìí. so nǹkan kan mo kàn fẹ́ jẹ́ kí gbogbo wa mọ̀ pàápàá ju gbogbo àwa láti mọ̀ Èkó jẹ́ àmọ̀ fún gbogbo wa ni Èkó dẹ̀ ní bàjẹ́. àmín torí pé ọmọ tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyàpọ̀. bẹ́ẹ̀ni bàbá láàrin èmi àti ìgbà tí change ò tí ì dọ́wọ́ tá àti ìtọ́wọ́ ò tí ì tẹnu gan torí kí n lè lọ lé ọdún tí bá rí mọ́tò ọ̀fẹ́ ní ọdún kújọ́ 5 màá ti tẹ̀lé nìyẹn lọ lé mi àtọ̀rẹ́ mi kan èkè ọdún ẹnìyẹn la máa wà tó bá ti di ọdún kọ̀ọ̀la la tó máa lọ sílùú wa. nígbà tó lọ́run tó wá ṣe náà tọwọ́ tẹnu náà nǹkan tá a ti fi kọ́ra. ó ti wá mọ́ra. a jẹ́ kó jẹ́ pé àwọn èèyàn tí wọn kì í fẹ́ wálé gan tẹ́lẹ̀ wọ́n ti tún wá ń wálé a tún wá lọ tí ń ṣe dáadáa sílé akọ́lé sílé àwọn tó rí pa akọ́lé sílé à ń gbé mọ́tò ńláńlá à ń gbé lọ sílé àwọn náà rí wà rí kọ́sì yẹn wá wà àwọn náà wá pé kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ lé ìfẹ́ ti wà láàrin gbogbo wa ẹ má jẹ́ ká sọ lẹ́nu ẹ jẹ́ àmọ́ wálé ilé làbọ̀ sí mi oko owó sí bá ń lọ kò sí nǹkan kan téèyàn kan fẹ́ fèèyàn kan ṣe lẹ́yìn ọlọ́run náà ni a nígbàgbọ́ láàrin ọlọ́run pé tọ̀ ọlọ́run ló ní gbogbo so ìlú sì lẹ́yìn pé gbà tí mo lọ sí múra àti mo lọ sí àjì ní mi lọ sọdún nílùú látijọ́ tí mo ti dẹ́kọ̀ yìí ká sọ̀rọ̀ bóyá bí over 20 years kìíní gan
ẹ̀ẹ̀kan pé mo lọ sí àjì ni mo lọ lé ọdún gbogbo nǹkan tó bá kù àjọdé lu yẹn àjọsọdún ni kò dẹ̀ sóore tọ́lọ́ ń ṣe fún mi tí mò ń dáàbò mọ́lẹ̀ á lọ ṣe ní ìlú náà ni. tí ẹ kú ọlọ́rọ̀ jẹ́ wọ́n rí mi ọlọ́run tí ì fi fẹ́ ẹni mẹ́rin iṣu ẹni bá da yẹ iṣu ẹni bá ta yẹ ń tọwọ́ bo jẹ iṣu yẹ ò ta dáadáa ni iṣu tó bá jẹ́ iṣu ìdáàmúlá àwọn tó bá bí ẹ bá tọwọ́ bo ga tàwọ́ yẹ̀ dànù sẹ́yìn ọlọ́run dẹ̀ ní jẹ́ kí ẹ gbà padà sí burúkú ẹ ò ní gbà padà sí ìgbà láéláé ẹ ò ní kánjú pé ẹ ò ní fàìsàn àti àrùn burúkú ẹ ò ní fi lò gbà torí ẹ ti sọ̀rọ̀ tó pọ̀ nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ti sọ tó ti gbúrò yóò dùn òun náà ni pé ọmọkùnrin máa ń gbìyànjú ni ìgbìyànjú lẹ̀dá gbà ọlọ́run ìgbìyànjú níta gbẹ̀ ọlọ́run lè fi ṣòwò ta ìwà lè sùn lẹ̀ lásán tó sọ pé ire bọ̀ àwọn olóyìnbó wọ́n sọ pé making an effort it is far way better than making promises ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó wá kàn máa ṣàdéhùn mo fẹ́ di báyìí mo fẹ́ dà wọn ò lè gbé ìgbésẹ̀ tẹ́yìn gbé lànà ló sọ yìí di ọlọ́rọ̀ lérè lágbára ọlọ́run ọ̀rọ̀ náà kò sì ní di ọ̀rọ̀ bọ́ yín lọ́wọ́ ẹ máa lọ rí ẹ máa bọ rí ẹyẹ kì í fò kúkúrú sọ yìí léyìí tí àwọn máa fi kásẹ̀ gbogbo ẹ̀ nílẹ̀ tẹ́ bá láǹfààní bóyá láti kó gbogbo àwọn ọ̀dọ́ Ọ̀fà ní o Òkè Onígbìjọ ní o kí ni yóò jẹ́ bí ìmọ̀ràn yín fún ọ. tí bá láǹfààní àti kó gbogbo ọ̀dọ́ àtòkè nígbẹ̀yìn àti Ọ̀fà àkọ́kọ́ náà ìfẹ́ ni àkójá òfin tàbá ti nífẹ̀ẹ́ ara wa àjọ gbé yàrá kó tó pó gbogbo bọ́ìsì ìfẹ́ ṣe kókó láàrin gbogbo wa kí a dẹ̀ má sọ lẹ́nu. mo níyàn tó jọ mọ bíbí ìlú Òkè Onígbì mo níyàn tó jọ mọ bíbí ìlú Ọ̀fà tó jẹ́ pé kò tórú àwa náà tó jẹ́ kó ti sọ lẹ́nu tí ò rántí ibi tó ti ń bọ̀ mọ́ ẹ má jẹ́ ká sọ ilé nù ẹ jẹ́ ká mọ̀ pé ibì kan náà ti bí wa ibì kan la ti ń bọ̀ gbogbo ń ta bá wá dà náà ta ti ń gbàdúrà pé kó náà ò gbọ́dọ̀ bàjẹ́ ẹ jẹ́ ká máa rántí ibi ta ti wá náà pé bẹ́ẹ̀ náà ò gbọ́dọ̀ bàjẹ́ ipa wa nílùú Èkó tá a wà yìí ipa wa náà gbọ́dọ̀ máa wà nínú ìlú tá a wà ó dàbí àwọn olóṣèlú wa náà ní gbogbo pa wọn gbogbo promise wọn tán ṣe fún wa kán wá ní pé bóyá wọ́n débẹ̀ tán wá sá lọ wọn wá sí ibi constituency wọn mọ́ ẹ mọ̀ pé wọn nílé kù gírì padà wá lọ́la láti wá bá wa torí gbà míì náà àǹfààní máa ń wà láti lé wá fáwàtà wà nídàálẹ̀ náà so ìfẹ́ ó ṣe kókó láàrin gbogbo wa tó dẹ̀ jẹ́ pé bí ṣe wà á ti bá lọ lé ọdún màá dé Ọ̀fà wọn ò tí mọ̀ mí lọ́fà bọ̀ mo mọ̀ pé máa mọ̀ mí lọ́fà. wọ́n gbọ́dọ̀ wọ̀ yìí torí global president Ọ̀fà wọ́n wà pẹ̀lú wa lórí ètò. èmi náà ti wà láàrin mo ti wà láàrin ọmọ ìlú Ọ̀fà mo ti wà nínú group kíní wa tó jẹ́ pé àjọ mọ gbogbo nǹkan tó ń lọ bẹ́ẹ̀ ìyẹn ó di Ọ̀fà descendant ó di Ọ̀fà àti wà ń bẹ̀ táwa náà mọ gbogbo nǹkan tó ń lọ ń bẹ̀. so nígbìyànjú tèmi náà lè ṣe èmi náà máa ń gbìyànjú pé tó bá ní àwọn fẹ́ ṣe nǹkan báyìí agbára mi náà bá gbé èmi náà á ṣe síbẹ̀ máa contribute síbẹ̀ mo dẹ̀ máa ń lọ sílùú dáadáa. Olúwa ṣeun. tẹ́lẹ̀ tí ó bá ṣe pé bóyá ṣe tí mo gbé dání tó jẹ́ ṣe ti tírọ́ọ̀kì tá à ń ṣe pé mo lè lọ sọ́fà kí n lọ lo bóyá bí 1 month tí màá kàn wá ń lé kò disturb iṣẹ́ tí mò ń ṣe ń bí báyìí. bọ̀ pẹ̀lú nǹkan tá a gbé dání sí ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ kò sáyè yẹn mọ́ bí ti tẹ́lẹ̀ mọ́ rárá. so ìfẹ́ ṣe kókó láàrin gbogbo wa so ìlú Èkó ò ní bàjẹ́ ìlú ẹnì kọ̀ọ̀kan wa tó jẹ́ ìlú ta ti wá náà nílùú Kwara àti ìlú kọ̀ọ̀kan wa náà ti ń wò wá báyìí náà ìlú náà ò ní bàjẹ́ o so àdúrà wa gbà small London ni Èkó jẹ́ fún gbogbo wa tó kálukú ti ń bu omi yẹn mu so kó kálukú lọ wá nǹkan kan ṣe tó máa jẹ́ kóun náà wà busy ọwọ́ tó bá dilẹ̀ lè ṣúpẹ̀ lọ́wọ́ ẹ̀ wọn ní forúkọ tiwa ṣe nǹkan burúkú ọ̀dẹ̀ ní ọwọ́ tiwa tó dilẹ̀ wọ́n fi ṣe nǹkan burúkú àdúrà wa gbà ọ́. àmín wọn ò ní forúkọ wa fi nǹkan burúkú ṣe gbà olóòtú o. ọmọ Kwara Tata ẹni ẹ̀yẹ ni wá.